kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èyí ni ọjọ́ àìkú ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni bá bàbá rẹ sọ̀rọ̀. Àkọ́sórí wa ta nínú ìwé Gálátíà orí 4 ẹsẹ̀ 6, èyí tó kà báyìí wípé àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ, Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pé Ábà bàbá. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ní ọjọ́ kan ní àsìkò ìrìn àdúrà mi ojoojúmọ́, mo rántí àwàdà kan. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ara wọn níbí. Mo ń gbàdúrà fún ìpàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan, torí náà mo gbìyànjú láti lé àwàdà náà kúrò nínú èrò mi. Ẹ̀wẹ̀, mo rí pé Ọlọ́run fẹ́ sọ ohun kan fún mi nípasẹ̀ àwàdà náà, torí náà mo fààyè gba ara mi láti ronú lórí. Nínú ìpàdé náà, mo sọ àwàdà náà, èyí tó lọ báyìí: ọkọ àti aya kan tí ń jà fún ìgbà pípẹ́. Nǹkan burú jáì débi pé wọ́n ní àwọn kò ní bá ara wọn sọ̀rọ̀ mọ́. Ní alẹ́ ọjọ́ kan, ọkọ náà, ẹni tó jẹ́ ẹni tó máa ń sùn wọra, kọ ìwé fún aya rẹ̀: olólùfẹ́, mo ní ọkọ̀ òfurufú láti bá ní aago 6 àárọ̀. Jọ̀wọ́ jí mi ní aago 6 òwúrọ̀. Nígbà tí ó jí láàárọ̀ ọjọ́ kejì, aago 6 ti lù. Aya rẹ̀ sì ti lọ sí ibi iṣẹ́. Inú rẹ̀ ru. Bí ó ṣe ń bínú, ó rí ìwé kékeré kan ní ẹ̀gbẹ́ ibùsùn nígbà tí ìyàwó rẹ̀ kọ pé olólùfẹ́, jí, aago 6 àárọ̀ ti lù. Lẹ́yìn tí mo sọ àwàdà náà, Ọlọ́run sọ fún mi, sọ fún àwọn ènìyàn mi ò ní bá àwọn tí kò bá mi sọ̀rọ̀ nínú yín sọ̀rọ̀. Ọlọ́run fẹ́ràn rẹ̀ nígbà tí o bá ń bá a sọ̀rọ̀. Nígbà tí o bá sì ṣe bẹ́ẹ̀, ò ń pè láti bá a sọ̀rọ̀ pẹ̀lú. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn bi Jésù wípé kí ó kọ́ wọn bí a ṣe ń gbàdúrà, ohun àkọ́kọ́ tí ó sọ ni pé nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ wí pé bàbá wa. Èyí tí a lè rí nínú ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 2. Kò sí bàbá tí ó fẹ́ràn rẹ̀ nígbà tí ọmọ rẹ̀ kò bá bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá. Mo gbádùn rẹ̀ nígbà tí àwọn ọmọ mi bá ń lo àkókò pẹ̀lú mi. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n ń sọ nípa ara wọn níbí. Nínú Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 1, ó sọ pé Ọlọ́run ti fi ìfẹ́ ńlá tó bẹ́ẹ̀ gẹ́ fẹ́ ọ nípa pípè ọ ní ọmọ rẹ̀. Jòhánù orí 8 ẹsẹ̀ 45 sọ pé ẹrú kì í wà títí nínú ilé, ṣùgbọ́n ọmọ máa ń wà títí láé. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ṣe iyebíye, o lè ní àǹfààní sí i nígbà gbogbo. O lè ké pè é kí o sì bá a sọ̀rọ̀ nípa ohunkóhun, yóò sì dáhùn. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run, máa wá láti jẹ́ kòríkòsùn pẹ̀lú bàbá rẹ lójoojúmọ́. Èyí tí a lè rí nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10. Tí ó bá jẹ́ pé ẹ̀wẹ̀ ìwọ kò tíì di ọmọ Ọlọ́run, á jẹ́ pé o kò lè ní àǹfààní sí i títí di ìgbà tí o bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Tí o bá jẹ́ Kìrìsìtẹ́nì nígbà kan rí, ṣùgbọ́n o ti bojú wẹ̀yìn, o sì ti já ara rẹ kúrò lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí onínàkúnà. Èyí tí a lè rí nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 11 dé 22. Sáré padà sí ọwọ́ rẹ̀ tó ń dúró dè ọ́. Olùfẹ́, Ọlọ́run fẹ́, ó sì ń retí kí àwọn ọmọ rẹ̀ wá jọ́sìn fún un ní ẹ̀mí àti òtítọ́. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 21.
mú ìfẹ́ èyí ṣẹ nípa bíbá a sọ̀rọ̀ lójoojúmọ́. Ka ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 14 dé 17. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì orí 66 dé 160. Kókó ìṣe. Bá bàbá rẹ ní ọ̀run sọ̀rọ̀ lójoojúmọ́. Bákan náà, òní ni ọjọ́ àwọn bàbá. Pè tàbí kí o lo àkókò pẹ̀lú bàbá rẹ tàbí ẹnikẹ́ni tó jẹ́ bí bàbá fún ọ láyé rẹ. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ohun Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ohun Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ohun Ṣíṣí Orí Ìrìn sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.